mo ti sọ bẹ́ẹ̀ sẹ́yìn mo lémi àti Ọláyọmí Kóìkí ọmọ ìyá kan náà ẹ̀jẹ̀ kan náà ló bí wa. ẹjẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o ilẹ̀ tíyá ọmọ Yorùbá járe. bákan náà ni màmá sọ pé bọ́mọ ìyá méjì bá wọ̀yẹ̀wù tí wọ́n lọ sọ̀rọ̀ ojú wọn ni ká ẹ ti béèrè ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ má wulẹ̀ béèrè kí wọ́n ṣàlàyé tójú wọn bá ti korò tó korò wọn sòótọ́ ọ̀rọ̀ nulẹ̀. èyí tá a ṣe lóko ẹrú tó. abára wa sòótọ́ ọ̀rọ̀ ni àti wá bọ́yẹ̀wò àti parí ẹ̀ àti yanjú ẹ̀ kò sì ní rú jáde mọ́ láéláé. ẹ̀yin rànjàrànjà how far bó ni how market ojú yín ti já èròǹgbà yín ọ̀ wá sí ìmúṣẹ bí ká jàjàjà kó akátá. ìdí nìyí tá a fi pé bàbá ká mọ̀ gbẹ́kòtò ọ̀tájì torí pé ọmọ rẹ̀ lè lọ kó sí i. mo ì tí ì sọ̀rọ̀ rárá o preamble lásán ni mo ṣe lánàá. èmi Àkàndá ò tí ì wọnú ọ̀rọ̀ jẹ́rìí pé mò ń ṣe ọ̀rọ̀ sọ mò ń pẹ́ ọ̀rọ̀ sọ. ẹjẹ́ àṣewọ́pọ̀ ìfẹ́ ìdòdò ọ̀tá. Àkàndá àwọn tó yẹ kó dá sí ti dá sí àwọn tá a tiẹ̀ fọkàn sí pé wọ́n dá sí ti dá sí. èmi Àkàndá fi kọrin pé ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó pọ̀ gan-an. láti ṣẹ̀bẹ̀ ń dáná ta ló máa dúró ẹ jẹ́ ká múra wa lọ́mọ ìyá. kì í ṣe àwọn tí ń sọ̀rọ̀ àlùfàǹsá lórí social media kì í ṣe àwọn tí ń bèébú. ìyá dòdò yín. wọ́n gba ìpè tí ń gbà rí láti ìjọ́ tí mo ti bẹ̀rẹ̀. ẹjẹ́ àrèlé wa. láti alẹ́ àná títí di àkókò yìí ìpè ò sinmi lórí fóònù mi bákan náà ni mẹ́sẹ̀gì ò dáwọ́ dúró. ká lè gbádùn Yorùbá o. 99% àwọn èèyàn tó bá mi sọ̀rọ̀ tó pè mí wọ́n pẹ̀tù sí mi lọ́kàn ni gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀ nídìí láti sunkún ẹ̀yin mọ́mì mi. ilẹ̀ tíyá ọmọ Yorùbá. wọ́n ní mo bu omi tútù sí àwọn lọ́kàn you don't need it. ẹjẹ́ àrèlé èyí tá a ṣe lóko ẹrú. èyí tí àgbà ṣe náà lẹ ti ṣeun. ilẹ̀ tíyá o. Yorùbá ní àìsí ẹnì kẹta lèèyàn méjì fi ń jàjà kó akátá mélòó ni ń ó kì í mélòó ni ń ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀yin èèyàn gidi. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti dùn. Àjàó àró awígbóngbó asọ̀rọ̀ lójú ọlọ́run. mélòó ni kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀. nínú ẹ̀yin tẹ́ pè nínú ẹ̀yin tẹ́ send text message ọ̀pọ̀lọpọ̀ voice note ni mi ò listen sí. ìwọ̀n táwọn èèyàn tó ń bú mi lórí bíbá ọmọ ni wípé Àkàndá yàtọ̀ sí gbogbo èèyàn. èmi ò kì í ka comment ní táìmù tí mo bá ń bínú lọ́wọ́ no don't expect me to read message. àbọ̀rọ̀ ka comment ní kí n rí tí yóò fà mí sẹ́yìn tàbí tí yóò kó ìrẹ̀wẹ̀sì bá mi no iwájú tí n bá ń lọ yẹn ni mo máa ń fèsì mi ò kì í wo comment tí n bá ẹsẹ̀ lọ wo comment yín lọ́la ni. ṣùgbọ́n agbódò ni arúgíní aṣẹ́wẹ̀jẹ́ arọ́kẹ̀kẹ́ agbálẹ̀ agbáta adùnnú ní kọ̀rọ̀ wípé àárín wọn ti dàrú irọ́ ni o kò lè dàrú o. igi tọ́lọ́run gbìn ní anybody ò lè fàtú. ìgbà tọ́lọ́run ó ṣe é ó fún wa ní ẹ̀gbọ́n gidi ó fún wa ní aṣíwájú rere olóyè Sunday Igboho God bless you sir. Ìgbòho sà òótọ́ ni kí kọ́lọ́run ó dàyàn ní aṣíwájú gbogbo quality tí wọ́n fi ń lead tí wọ́n fi ń jẹ́ aṣíwájú bàbá ó ń bẹ lọ́wọ́ yín. ilẹ̀ tíyá ọmọ Yorùbá jàrẹ̀lẹ̀ èyí tá a ṣe lóko ẹrú tó. òòṣà ní tó bá jẹ́ lóòótọ́ lọ fẹ́ràn mi. wow wow. tó o sì mọ̀ wípé ọ̀rọ̀ Yorùbá lọ́jọ́ jẹ́ gbogbo wa lógún má jẹ́ o torí rẹ̀ bàjẹ́. tó bá jẹ́ lóòótọ́ lọ gbà wípé ẹ̀gbọ́n rẹ ni mí ó tó ò gbọ́dọ̀ sọ nǹkan kan mọ́. bó o ṣàṣe pè mí ló pe Ọláyọmí Kóìkí. kò sóhun tó dáa. bó ṣe wí fún mi ló ṣe wí fún un náà ọmọ ìyá ní ẹ̀yin méjèèjì ò gbọ́dọ̀ jà ìṣùlọ́fẹ́ dà yín àárín yín rú. bí òmìnira ó máa sún mi. ọ̀pọ̀ èèyàn ló pè mí wọ́n ní àṣàṣì rẹ̀ èdèrè mu nírọ̀ ni kò sásàsì kankan ń bì kan bóyá olóṣèlú lè ṣàṣìwà náà tàtọ̀. pẹ̀ràn Yorùbá wọn sùn ju ogún. ẹni akọ́níkà tó gbìkà ó ní díẹ̀ kà nínú ni tẹ́lẹ̀. ẹ̀dẹ́ o Yorùbá
nation ní kẹ́nà tí wọ́n. ṣùgbọ́n àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ bí àgbà bá ń bẹ lọ́jà torí ọmọ tuntun wá wọ́ àgbà bẹ́ẹ̀ kì í ṣàgbà tí ó tolé kì í ṣàgbà tí ó tòló. ẹjẹ́ àrèlé o ẹjẹ́ àrèlé wa káre gbádùn. ibo ni kí n ti bẹ̀rẹ̀ ibo ni kí n ti mọ́rọ̀ sọ. Yorùbá o. lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri àgbáńlá yé. ilẹ̀ tíyá ọmọ Yorùbá ẹjẹ́ àrèlé. Aṣíwájú Olúmáyùgbé. èyí tá a ṣe lóko ẹrú tó ilẹ̀ tíyá o. n ò jẹ́ jọra mi lójú n ò sì ní jọra mi lójú láéláé mi mo tó yé mi mo dà báyẹ̀ mi ìgbéraga ní àtijọ́ rẹ ni lójú ní jẹ́bẹ̀ Ọlọ́run ní jẹ́ ọ̀bàlẹ́ mi láéláé. ìfẹ́ ìran mi ìfẹ́ Yorùbá ló múmú lọ́kàn mi bákan náà Lọ́láyọmí Kóìkí ìfẹ́ Yorùbá ló múmú lọ́kàn ẹ̀. so ń tẹ́ lérò pé ẹ máa gbọ́ kò ní wáyé ń tẹ́ lérò pé yóò ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀. àṣé ní bàbá fúnni gọ́mọ ìyá ẹni lójú ọba kan ò ní bẹ̀rù ẹni. ẹjẹ́ àṣewọ́pọ̀ ìfẹ́ ìdòdò. Ọláyọmí Kóìkí sì ni agbẹnusọ fún olóyè Sunday Igboho dọ̀la. ọ̀tá ìlọ bọ́ká bá ń lọ tàbí sẹ́mi ń dáná ta ló máa dúró. ìjà ìfẹ́ là ń bára wa jà àní ká kárí ara wa lọ́ǹgẹ́ jẹ́ ká jọ múra wa rìnrìn àjò tá a jọ rìn akíkanjú kan ò lè dógun sẹ́bí ọ̀básá látìlẹ́yìn fún. ká múra wa lọ. ijó àjùmọ̀jó ní gbayì wíwọ́ lẹ́sẹ̀ ijó ànìkànjó wọlé ọ̀pọ̀ lẹ́sù fi yagi lóko bájá bá lẹ́ni lẹ́yìn ní pèsúró bólógùn ní bá lẹ́ni lẹ́yìn ní pòdù ọ̀yà. Ọláyọmí Kóìkí àkàndọ̀rọ̀ Awíkonko àti gbogbo ẹ̀yin tó kù ẹ lálẹ́ ẹ̀ ní lálẹ́ ẹ̀lẹ̀. ẹjẹ́ àrèlé wa káre. gbogbo wọn ga àníga ìga lálá torí lálá tó lọ sókè ó ń padà bọ̀ wálẹ̀. gbádùn Yorùbá o. gbogbo agbẹnusọ gbogbo ajìjàngbara fún Yorùbá nation pátápátá gbogbo yẹn ni mo kí. ilẹ̀ tíyá ọmọ Yorùbá. àwọn tọ́jọ́ lọ́gbọ́n láàrin wọn ò wulẹ̀ dá sí i ta ni ká gbèjà ta ni ká sọ̀pọ́ọ̀tì wọn kúkú mèsì ọ̀nà. àwọn tí ò ní làákàyè làwọn tẹ́ ẹ rí tí wọ́n fi sọ́tún fi sósì àwọn tí ọmọ ìpìlẹ̀ ọ̀rọ̀ ní ṣe bẹ́ẹ̀. èyí tá a ṣe lóko. ṣé ẹ mọ̀ wípé àgbà ọ̀kọ́gbọ́n ó pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n tó bá jẹ́ pé agọ̀ ló bá dàgbà ńkọ́ ṣe bí tí èèyàn bá ní ni yóò fi tọrẹ àbẹ́ gbàgbé ni. so mi ò blame àwọn tó sọ̀rọ̀ o ìdí ni wípé wọn ò mọ tó ṣẹlẹ̀ wọn ò mọ̀ bẹ́ẹ̀ dógún ṣe dógún bẹ́ẹ̀ dọ́gbọ̀n ṣe dọ́gbọ̀n kò yé wọn. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́tù Àjàó Àró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ mo kí gbogbo Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi ilé ọ̀dà ọ̀dẹ̀ òdòdó àkó. Àkàndá ò ṣetán láti wá pẹ́jù níbi tí mo wà yìí. mo wá bá ọmọ làkejì mi lajà Ọláyọmí Kóìkí Yorùbá ní bọ́n bá mú yàn bẹ́ẹ̀ ọ́ tètè gbà bọ́n bá mú ọbẹ̀ yàn ọ́ mọ̀ pé nira tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe kéré mi o. Yorùbá nation là ń fẹ́ o. Yorùbá ìjà àjàdíjú kọ́ là ń jà. nation lórílẹ̀‐èdè wa. Yorùbá. èmi Àkàndá ti sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àsọ̀rẹ́gì kọ́ bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ orí ahọ́n pé mo rẹ́dì mo ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú anybody lórí ọ̀rọ̀ Yorùbá nation. nation òmìnira jẹ́. ìdí ni pé gbogbo wa la yan ìpín fún gbogbo wa la ní páàtì tiwa tá a máa téèkì ẹnì kankan ò ṣe é fọwọ́rọ́ dà sẹ́yìn àtẹnitọ́ bẹ̀rẹ̀ agitation lánàá òde àtàwọn tá a ti bẹ̀rẹ̀ lọ́jọ́ gbọ́ọ́rọ́ the same thing ni wá. àparò kan ọ̀gájò kan lọ àfẹ̀yí tó bá gorí ebè ilá tó bá fẹ́ gajò nírè lọ á tẹ̀ ẹ́ ká ni. Yorùbá nation là ń fẹ́ o. Yorùbá nation. mélòó ni kí n kà nínú àwọn tí ń gbẹnusọ fún ìran Yorùbá tá à ń pè ní agitators. Yorùbá nation. Bàbá lẹ́kìtì. Bàbá lẹ́kìtì. Sugar boy. Táíwò. Omíyalé Adémọ́lá. Ọmọ bọ́tà. Mr Wisdom. Ọmọ Lúkà. Oòduà Nàìjá. Ọbàrìwọ̀n. Adémọ́lá. Ọmọ Yorùbá. Àtàwọn tí ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ọpẹ́ olórí àdáàdá tí ń lọ́wọ́ Lédìké Ìfẹ́olúwa ọ̀yà yín lẹ́nu àbí má jẹ́ ọ̀yà yín lẹ́nu. Ẹ jẹ́ ká sowọ́pọ̀
She's also my blood. Ẹ̀jẹ̀ mi ni. Èdè àìyedè ló wáyé sẹ́yìn, a ti pera wa sí kọ̀kọ̀, a ti pera wa sí bàbá, a ti gan ní ara wa, a sì ti bára wa làjà, a ti gbàgbé ọ̀rọ̀ àná, eré kọjá ti balẹ̀ tó sun tó ti lọ. Iwájú làwa ń wò àwẹ̀yìn mọ́. Kálẹ̀ wo lè wá sàn. Tẹ́ni ọmọ ológo, God bless you. Ilẹ̀ ta jogún. Yèyé dára, God bless you. Ẹ jẹ́ àjọ pàrọwà fún yèyé dára, kò gbọ́dọ̀ sinmi agitation. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ woman yìí, ẹ bẹ̀ ẹ forí Oòduà bẹ̀, forí àwọn ládéládé bẹ̀, bẹ́ẹ̀ ṣe fi bẹ̀ mí náà ní kẹ́ ṣe fi bẹ̀ yèyé dára. Ẹ pé mi àkàndá ni tí bá ń gbin níko rẹ̀ kó fi ilẹ̀ bẹ́ẹ̀ fúnra Yorùbá. Kó fi yá ìran Yorùbá. Gbàgede ìmọ̀ àti ẹ̀yin tó kù tí ń láǹfààní àti dárúkọ ṣùgbọ́n tẹ́ ẹ jẹ́ agitators. Bọ́ bá mọ̀ wípé wọn náà ń gbẹnu Yorùbá sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí. Bá mi sọ̀rọ̀ lẹ́yìn WhatsApp +234 904 851 9362. +234 904 851 9362. Everybody, a fẹ́ kárí ara wa long. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá lẹ́ẹ̀kan sí jákèjádò àgbáńlá ayé. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ, kò sí gbọ́n mi sí omi òtó, kò sí èdè àìyedè, bẹ́ẹ̀ ni kò sí àìgbọ́ra ẹni yé mọ́ láàrin èmi àti Ọláyọmí Kóìkí.